Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin gidi èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Distraction ló máa jẹ́. She understand. Lálẹ́ àná, ẹ bèrè lọ́wọ́ finance papi tó bá ní contact mi. It is today I sent my contact to him. Èní proof ẹ̀ dẹ̀ wà lórí TikTok mi. She understand. Orí platform yẹn mo ti kọ́kọ́ rí wọn maybe few days ago. Nígbà tẹ́ ń sọ̀rọ̀ tí Bíntí ń sọ̀rọ̀ bí báyìí. He came to my platform yesterday night. Mo ti play gbogbo ohun tí mo fẹ́ play. Kó tó gun platform mi lánàá wá sọ pé àwọn náà ti ní news yẹn lọ́wọ́ as at 1 p.m. lọ́sàn-án. Wọ́n dẹ̀ ní wípé àwọn ò tí ì ráyè get authenticity ẹ̀ mi ò tí ì jẹ́ káwọn fi gbogbo ara go by it pé ká sì fún ní benefit of doubt. Èmi ti play ẹ̀. Wọ́n dẹ̀ lókè ní táwọn máa ṣe ni pé àwọn ṣì ń contact àwọn kan àwọn máa get back sí mi táwọn bá ti confirm ẹ̀ no problem sir. Nígbà tó dẹ̀ di alẹ́ àná yẹn náà mi ò tí ì parí show tó tún fi send request wọ́n tún padà wá tó dẹ̀ wá sọ bẹ́ẹ̀ pé yes àwọn ti confirm ẹ̀ àwọn ti pe radio station kan wọ́n láwọn ní lọ́wọ́ but àwọn ò tí ì display ẹ̀ àwọn ti confirm ẹ̀ but kí n jẹ́ ká sì tún fún ní another 24 hours àwọn máa jẹ́ kí n mọ̀. And when I woke up this morning mo rí message wọn ní TikTok mi wípé àwọn àti EFCC kan sọ̀rọ̀ kí n send number mi káwọn lè send proof ọ̀rọ̀ táwọn àti EFCC yẹn jọ sọ káwọn send ẹ̀ sí mi and I dropped my number for him. Níbo wá náà ti sọ pé àwọn làwọn send ẹ̀ sí níbo náà ti send ẹ̀ sí mi tó fi jẹ́ pọ́n sọ fẹ́mi pé àwọn ní kí n má fún relevancy irú èèyàn wo làwọn people yìí náà who are they really working for? This is the problem we are having. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ spanda sọ mi ò ní gbọ́ news kan kí n kàn bẹ̀rẹ̀ sí ní fò káàkiri lórí ẹ̀ no mo ti jìyà àwọn nǹkan kan sẹ́yìn tó yẹ pé mo gbọ́dọ̀ ti gbọ́n jù báyìí lọ. She understand. I have to contact the people tó petition bàbá. Mo personally mo contact àwọn tó ná petition. Chairman was on my platform yesterday. Chairman dey acknowledge everything. If this voice was AI, don't you know Chairman will come against it immediately? Àwa la petition bàbá and there's no move like this. Lẹ́yìn petition kò sí nǹkan kan tó jọ báyìí. Chairman will talk about it. Chairman said it. Àwa la ṣe o, àwa la petition bàbá o. And this petition kò kí n ṣe nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ ṣe níjẹta. I have copy of every proof of these things. Ó wà lọ́wọ́ mi. She understand. Gbogbo nǹkan tó ń tender against bàbá mo ní lọ́wọ́ náà. And I tried my possible best. Nígbà tí èmi gbọ́ back then to talk to the people I can talk to. But ó padà get out ó ju nǹkan tèmi lè láṣẹ lọ. I have to keep quiet. Wọ́n ti ṣe kínní way back as at December. Ó ṣe manifest ni now. So who are these people? Tó kàn máa wá from nowhere. Tó kàn máa try láti wá máa build up nǹkan tí ò jọra wọn just. ẹ bá power tap ẹjọ ẹ bá power tap. ṣẹ̀rípọ̀ ń get serious báyìí sí Olori Ebi. Arifa àgbọ̀ ẹ mọ̀. Because àgbọ̀n nǹkan tó ń sọ ọmọ Arifa network yẹn ti lọ tẹ́lẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìsìn lánàá mo wà lórí live Arifa and I saw Chairman there tán tẹ̀ ọkọ̀ Tasia tó ní tí yẹn ń béèrè pé why don't play music tó ní pé àpé that's the music yẹn ní York Daddy play fóun nígbà tó ń pé òun kìíní pé wọ́n ṣáà ṣe gbogbo yẹ̀yẹ́ yẹn and I think later I slept off mo sùn lọ́ni so mi bá wọn gbọ́ gbogbo program yẹn parí mọ́. But if Arifa now could confirm that this same person that called you this morning came to his platform, then I will not in but he's going to make some verification and he later come back to say it is true. But he still want to give you another 24 hours or thereabout, like Arifa just said now. Okay. And this morning also went back to Arifa to go and ask him of some of his number, blah, 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 blah. And later now come on your platform to say,
òun ti sọ fún Arifa kó má ti play ẹ̀ òun lòun fún Arifa ní information yẹn mo fi pé yẹ kẹ́ni yẹn pè padà ọ̀kẹ́ pé ẹni yẹn kó wá clarify rẹ̀ pẹ̀lú Arifa. Ẹ má bínú sir, expander network mi ló ṣe bákan. Yeah, you know, go on. So these are the people that dem fún ní honour and respect. Ẹni yìí wá sọ́dọ̀ mi lánàá and said sort of things. He still came back to tell me it has been verified, but káṣí ní sùúrù ká tún fún ní another 24 hours. And this is the same person who came here now to say òun lòun fún èmi. The person that don't know me that I don't know. He might know me, tó rántí rí face mi time without number online. Mi ò rí ẹni rí, I don't know him. He chatted me this morning. Kí n fún àwọn ní details mi, káwọn lè send the proof báwọn àti EFCC ti sọ̀rọ̀, káwọn lè send ẹ̀ sí mi. And I chatted him, I sent my details to him. Mi ìmọ̀ bóyá tiẹ̀ ti message mi or not. So ibo ló ti wá jẹ́ pé àwọn náà fún mi ní nǹkan tí mo play. Tán fi wá sí ìbáwá sọ pé àwọn làwọn fún mi, àwọn dẹ̀ ní kí n má tí ì play ẹ̀. What kind of person is this? All this thing is not good. It's uncalled for now. Kò dá now. Kí lè ṣe tí mo ṣe gbogbo wọn gan? What exactly is my offence? Okay, ẹ jẹ́ kí n tún sọ nǹkan tó fọ́ ní bọ̀dá mi. Àsàtànà láti nǹkan bíi 2 something ni mo ti gbọ́ voice yìí lórí platform ẹnìkan Prince tán ló bí bóyá igu ni iná lò síbi profile wọn báyìí. Àwọn náà ti kọ́kọ́ play ẹ̀ látọ̀sán àná tí mo dẹ̀ ti gbọ́ tí mo ti ní lọ́wọ́. I need to wait to get it from the horses. Àwọn tán petition baba, I need to get this thing direct from them, which I did. Àwọn olóṣè. Àwọn mo ṣé mọ́ ọ̀nà ń pè wọ́n ni àbí Mr. Pierce foundation Mr. Pierce. Now Pierce foundation Mr. Pierce ló ṣe now. And chairman was aware. And chairman was on my platform yesterday. Chairman dey confirm pé all these things are authentic. Àti ń ṣe tẹ́lẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá sí ìmúṣẹ ńsìn. That is their press release now. Press release wọn nìyẹn. I have all the necessary documents I'm supposed to in order to see bóyá ọ̀rọ̀ yìí jẹ́ new or not. Mo ní lọ́wọ́ to back whatever I have up. This is the person who came for authenticity yesterday. Mo dey believe pé nǹkan tó wá sọ fún mi is just trying to guide me. Arifa, bóyá jẹ́ kí n put it through. Máì tí ṣe báyìí o, jẹ́ ká ṣe báyìí. Ní sùúrù náà, jẹ́ kó rí báyìí. Which I agreed with him. Nǹkan tí mo agree pẹ̀lú wọn ṣe wá di tó padà wá bí wọ́n sọ pé àwọn làwọn fún èmi. Báwo ló ṣe já wọn? Finance papi náà ti wà ń bí. Finance papi ṣe fẹ́ sọ̀rọ̀ ni. Hello. Everybody ò gbọ́ mi ni. À ń gbọ́ yín o àfi tẹ́ntẹ́n pé ò bá dá àwa gbọ́ yín o. Finance papi. Bọ́dá láti ẹjọ́ má bínú sà, ẹ gbé mi sí big screen. Ẹ jẹ́ kí n fi mẹ́sẹ̀gì tó sẹ́ndì sí mi láàárọ̀ yìí, ẹ jẹ́ kí n fi hàn yín. I need to stop. Mo ń láti bọ́lẹ̀, mo ń láti drop kí n tẹ̀ ọkọ̀ stop journey mi to attend to this issue. Why all this stress? Kí ló le tó báyìí? Message, this is page finance papi. Bò mo fẹ́ dúró sílẹ̀ fẹ́ rí kíní dáadáa. Page finance papi lélẹ̀. Message don drop account mi láàárọ̀ yìí as at today òun ni. Can you hear me now? This is it. Can you hear me now? Can you hear me now? Hello, can you hear me now? Yes. Hello, Latisneh, can you hear me now? Yes. Yes. Arifa, please mute. Arifa, please mute. I don't know where. Sorry, I've not been. Hold on, please. No, hold on. Because you are misrepresenting. Somebody must have misrepresented me. I am not going to hold on, sir. I'm not going to hold on for this. I am not going to hold on for this, sir. I will not. Mi ò kí ń rude to anybody. But for you to just come online and start saying things that is not.
mo lórúkọ tèmi náà láti protect now. Kí ló dé gan? Kí ni mo ṣe fún gbogbo yín? Ẹ̀ṣẹ̀ wo mo ṣẹ̀ yín? Kí ni nǹkan tí mo ṣe fún yín? Latisneh. If there's anything tí n bá ti ṣe, why can't you people come out and tell me? Latisneh. Something like this. Bọ́dà Láti ẹ jẹ́ kí n máa lọ. Latisneh. Please, I don't know who is misrepresenting. I never said I gave, what's his name, Arifa audio. I never. Whoever said that to Arifa is just being mischievous. I said when I had it on his platform, I told him to tread with caution because I've spoken with some other houses and they said it. So who told you? I said I gave him an audio. The person must be stupid. Arifa, this is my 37 years as a journalist. My name is Babzara Mola. Go and Google my name. Don't come out here and tell me rubbish. Did you understand? I never said I gave you any audio. What do you mean? I never said I said I had it on your platform and I cautioned you. Mama T. Somebody called me back and said, okay, they have also received the audio. And I came back to say, but this morning, when I spoke with Dele Oyewale of EFCC, what he told me, I quickly came to, I even sent the voice recording of my conversation to Yomi. This man was so bad for Arifa. That's what you said. This man, oh no, send it Arifa. Oh no, let's go and see play. I don't know why this man is lying now. Kill on there now. Or now. That's what you said just now this morning. Then why you changing mask now? Anisuru. Olori Ebi, question tẹ́mi fẹ́ béèrè ó dàbò náà ni kọ́lá yín sọ yẹn sí bọ̀ nǹkan tí mo fẹ́ béèrè tí mo lè ṣe fẹ́ kẹ́ dáhùn náà ni pé nígbà tẹ́ni ìpè láàárọ̀ ṣẹ́ni yìí sọ pé òun lòun fún Arifa pé òun dẹ̀ sọ pé kó má ti play àbí kò sọ bẹ́ẹ̀ torí èmi náà gbọ́. Ẹ jọ̀ọ́ mo gbọ́ o bóyá. Ẹ jẹ́ kó nílé ẹ jẹ́ kí Olori Ebi sọ̀rọ̀ or any other person tó bá tún gbọ́. Ẹ jọ̀ọ́ mo gbọ́ kid boss ni mo gbọ́ láàárọ̀ yìí. Torí èmi náà wà ń bẹ lánàá èmi náà ni mo raise ẹ láàárọ̀ ìgan pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀ tí uncle àti ní àwọn ò ní evidence so ìgbà tí finance papi wọ́n wá sọ pé àwọn làwọn fún gan pé àwọn sọ fún kó má ti play ẹ̀ pé kó má bank on it yet pé àwọn pe àwọn officials àwọn EFCC àwọn news àwọn kìnnì kan pé àwọn pè wọ́n pé wọ́n dẹ̀ sọ pé wọn ò rí news yẹn ní anywhere yet pé no press release on it yet pé àwọn dẹ̀ wọ́n Arifa pé kó má ti máa jubilate when I gave him. You said it, or maybe. Latisneh, please, do you record your show? It's not guaranteed. Do you record your show? Yes, that's another thing. Oh. Uncle, afitoma end the chat yìí, Uncle àti Mary. See. Oh, Mary, you replay. Yes. God bless you. Hold on. Latisneh, yes. God bless you. Bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín rí pé tẹ́ bá ti any show anything tẹ́ bá fẹ́ rí with it. Tẹ́ bá end the show, ẹ máa rí. Tẹ́ bá ti end the show. God bless you. Ibi settings yín ẹ máa rí ó máa kọ replay níbi replay yẹn. So please go and listen to it. If there's anywhere I Babzara Mola said I gave him an audio. Ẹni sùúrù gbogbo kìíní ìmánìyànjọ ẹ má jẹ́ ká jiyàn bóyá àwa náà la dẹ̀ gbọ́ dáadáa bọ́ láàárọ̀ yìí o before man and God me I edit o ìfẹ́ àpótí èmi gan mo kọ́ sí comment pé kí ló dé tí Arifa fi wá ń ṣe báyìí fún wa pé why is Arifa acting like this I swear bóyá ó dẹ̀ sí bóyá ó slip out of your tongue or something but ẹ jẹ́ kí tábà ti parí. It might be a misconception. Such a thing will never. It might be a misconception. You had Latisneh, please go and listen to it. Please listen to the playback. I would never have said such a thing. I would never have said that I audio to somebody. I would never. Well, I only went to Arifa's. Finance, 1 minute, please. If you say you did not say it, it's fine. But like the caller said that she had it, I also had it. And another panelist here also said she had it as well. Okay, but that was the thing. Okay, please go back. Latisneh, thank God you can do your recording. Me, I never said so. What I said was that
Mr. Papi, Sherry, this is what happened. When he was speaking this morning, he said he had made inquiry from EFCC and they said the information has not been received. They requested for his email so that they will add his email to outgoing correspondence, that if it comes in, he will be one of the people that will receive this information. God bless you. But yesterday on Arifa platform, saying that he had made inquiry from people and nobody has ever given him any information. Later, chairman came, gave his submission and explained everything regarding that petition. Along the line, on that same instance, right, Papi confirmed that he just received a response in his email that a media organization confirmed the story. So now, the point is, I personally today did not hear him saying a minimum fun Arifa. God bless you. God bless you. I don't know why some people are so. Mute. Hey, Jamie, please. Jamie, please. Jamie, I don't know. I'm dealing with. Please, Jamie. Arifa, please, Papi, please, all the listeners. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ká fà jù. Fa. Nǹkan tẹ́ ẹ ṣe tó wrong. Hold on, sir. Nǹkan tí Papi ṣe láàárọ̀ tó wrong ni wípé after confirming from a source ní media house wípé information yẹn real, he came back today to debunk the same email that he informed all of us, over 300 people ní ọ̀dọ̀ Arifa, that he told us the same email tí wọ́n láwọn receive, wọ́n confirm fáwọn. He came back this morning to debunk the same email. I would have loved it if he had kept mute on that information, the one he said he got from EFCC, since he was told that he need to wait till Tuesday before the news will actually be circulating on all the media. So I want to plead to the general public, everybody that is listening, Arifa, please calm down. Papi, please calm down. Latisneh, please let us move forward. That is my appeal. Olumi, Mr. Easy. Ẹ káàsán. Mo wà pa bọ́lá láti. Mo ń kọjá lọ, mo gbọ́ pé bàbá gba ọmọọṣẹ́ yín. Bẹ́ẹ̀ni. Ẹ gbé ìyàwó yín sá fún wọn. Díẹ̀díẹ̀ ni èèyàn tó bá gbọ́ ọmọọṣẹ́ èèyàn lè gba ìyàwó èèyàn. So nǹkan tí màá sọ fún yín ni ẹ try kẹ́ gbé ìyàwó yín sá fún wọn. Àwọn tó ṣì ń sọ́pọ̀tì bàbá àṣeparí lè tí bàbá máa gba ìyàwó Gùrẹ́sì ni bàbá máa gbà tí inú mi máa dùn. Tó bá lè bá wa gba ìyàwó Gùrẹ́sì àbí kán gbẹ́sẹ̀ lé kọ̀ǹfì kán wá bojú ẹ̀ jẹ́ ká wá wá sàn láì ká wá rẹ́rìn-ín. Ibi tí mo dẹ̀ ń dúró sí dè wọ́n nìyẹn, ó dẹ̀ máa ṣẹlẹ̀ láìpẹ́. And secondly, bàbá ẹ mọ̀ pé àtilẹ̀ mo ti máa ń sọ̀rọ̀ yẹn, èèyàn tó bá ti ní ó ní lára ọmọ ẹ̀ ìyẹn Mohbad, ẹ̀yin náà ẹ lọ wo bí bàbá ṣe rí ńgbà tí Mohbad wà láyé. Mohbad mọ irú bàbá tó ní, ló ṣe ń sá fún máa yẹn, ló ṣe ń fi nǹkan pamọ́ fún. I'm sorry to say it, that is the gospel truth. Àmọ̀rú wọn bẹ́ẹ̀ yẹn lẹ́kìtì, àwọn bàbá kan wà bẹ́ẹ̀ yẹn wọ́n burú gan, àwọn ọmọ máa ń sá fún wọn ni. Àwọn bàbá Èkìtì yẹn, àwọn kan wà bẹ́ẹ̀ yẹn wọ́n burú gan tó jẹ́ pé
wàá máa sá fún wọn ni tó bá ti rí wọn bàbá ẹ ní o bọ̀ wàá máa sá fún wọn o mọrú ìwà burúkú tó wà lọ́wọ́ wọn irú ẹ̀ ni bàbá Mohbad jẹ́ ó dẹ èéfín ni wà ó sì ń rúbọ̀ ni díẹ̀díẹ̀ ni a máa mọ̀ wọ́n tán àwọn kan wọ́n ti mọ ìwà yẹn wọ́n sì ń wò pé wọ́n bò online náà la máa wà tó máa ṣẹlẹ̀ tó máa gbé wá wọ́n ní ilé ni àpótí ń jòkó dé ìdí ìbí náà la máa wà tá a máa bá wọn dá sí gbà yẹn ẹ má fi ṣe bínú mo rántí gbà yẹn tó bá gbẹ́nulé ọ̀rọ̀ bàbá báyìí àwa tá a mọ̀ tó ọ̀rọ̀ tá a ti ń rí bàbá yìí tá a ti ń rí zúra ẹ̀ pé bàbá yìí ò wà jẹ́ níhùn bọ̀ ẹ̀ ní jẹ́ ká sọ́n gbà yẹn I dey understand yìí. if pay me love ẹ jọ ẹ block ẹ. ta ni. pay me love yìí is always coming here to write nonsense. pay me love 1 2 3. ó ní Mr. Easy sí. senseless you are ẹ ó dẹ̀ ti wá lánàá náà ṣé wọlé èmi ò wo kí náà pé èmi ò wo kọ́mẹ̀ntì àwọn wèrè ẹ fi wọ́n lẹ̀ àtọ̀dọ̀ àwọn kan fínà ti wá àwọn eyín ikú ẹ fi wọ́n lẹ̀ ó sì ṣèbí wọ́n sì ń rẹ́rìn-ín sí tiwa ń sìn pé bàbá gba ọmọọṣẹ́ bọ̀dá Láti ó sì máa ṣẹlẹ̀ sí tọ̀dọ̀ wọn náà táwa náà máa lọ rẹ́rìn lọ́dọ̀ wọn bọ̀ tó tọ̀dọ̀ pé wọ́n ti block wa ni bọ̀ a máa ṣí face profile tá a máa lọ máa fi rẹ́rìn lọ́dọ̀ wọn gbà yẹn díẹ̀díẹ̀ ni makọ ní ó máa kọ ní everybody bàbá ó ṣe wọ́n sì ń gbé wà wọ́n yọ ni ìwà yẹn fífi ni ìwà ó sì máa rú kọ everybody gbogbo ṣebí èmi náà ìgbà kan mo máa ń jà kiri ni tọ́ bá sọ̀rọ̀ sí bàbá yẹn mo máa ń jà kiri ni pé no bàbá àánú bàbá ni o kìnnìkan ni o ẹ fi bàbá lẹ o àánú ẹ máa ṣe mí gan àgàgà ìgbà tí mo wo píṣọ̀ wọn gbà tán sì tí mo bá iṣẹ́ kú gbà yẹn píṣọ̀ yẹn ló máa ń wà lójú mi tí mo máa fi ń ṣàánú bàbá yẹn gan bọ̀ ìgbà tí mo ti rí i pé bàbá ti gbé géèmù wọ kíní ẹ̀ tó ti ń wọ aṣọ àdúrà fi ń ṣe kíní ẹ̀ ìgbà yẹn mo ti mọ̀ pé géèmù ti wọ kíní next time tí bàbá bá jáde tó bá wọ aṣọ àdúrà yẹn in fact a máa pe àwọn orímọ aládé kán lọ bọ́ aṣọ àdúrà yẹn lọ́rùn yẹn a máa pè wọ́n àwọn aláṣọ àdúrà kan bọ́ lọ́rùn wọn kán máa wọ agbádá ká kúkú mọ̀ pé agbádá náà wọ̀ kán máa faṣọ ìṣẹ̀lẹ̀ máa ìwà wèrè lọ́ọ̀láìn èèyàn tó lè gbọ́ ọmọṣẹ́ yẹn ó lè gba ìyàwó èèyàn ó lè pààyàn ẹ wo ẹ máa bẹ́tò lọ bọ̀dá Láti ẹ dẹ̀ ṣọ́ra fún wọn. wọ́n ń sọ yẹn fún yàn mo ti ṣọ́ra already mo dẹ̀ ti ná ọmọọṣẹ́ mi nínú stúdíò mi èèyàn tó ṣerú yẹn ti gba oúnjẹ lẹ́nu mi already ó ti gba oúnjẹ mi ó ti pa mí sáyé bí àtẹ bá ti gba ọmọọṣẹ́ mi tó jẹ́ pé ọmọọṣẹ́ mi ló ń wọ̀ yín lójú ọmọọṣẹ́ mi lẹ lọ fi ń boost lẹ tún jọ ń kọrin bú mi òun ẹ̀yin ń kọrin òun ń gbé ọmọọṣẹ́ méjì ẹ̀yin méjèèjì ọmọọṣẹ́ mi lẹ̀yin méjèèjì ọmọọṣẹ́ mi lẹ̀yin méjèèjì àbí wọ́n ń ṣe ọmọọṣẹ́ mi. ọmọọṣẹ́ làwọn méjèèjì. àwọn ọmọọṣẹ́ mi méjèèjì tán lọ dalẹ̀ ẹnjìníà àti artist ẹnjìníà àti artist tán lọ dalẹ̀ mi ẹnu ẹlẹ́jọ́ wa yẹn o Olúmi Balógun onítẹ̀ tí mọ mẹ́mẹ́ training musician scanned all your shopping today. àwọn tó ti ṣe freedom kan tó gbòmìnira wọ́n fagídí gbòmìnira ni. ya pàtàkì sí ojú bàbá. I want to pay. I've done it. Okay, no bag. Olúwa kẹ́mi ẹ sọ̀rọ̀. Olúwa kẹ́mi. Shopping and your receipt. Tí bá ṣe tán mo wà níbi tí mo ti ṣe shopping, bàbá yín sọ̀rọ̀. Ọ̀rọ̀ àtẹ́ni. Tèmi Fọlá. Ìyẹn ti bọ́lẹ̀. Wọ́n bọ̀ máa gbọ́. Má gbé yín gòkè ń sìn. Ẹ wá rò pé ọmọọṣẹ́ mi lẹ fẹ́ gbà ló máa dùn. Ìyẹn stúdíò mi sì ló ń lọ.
Must lo gbalagidi. Yeah. Equines ni must lo gbalagidi. Must lo gbalagidi ni. Wọ́n ṣàfẹ́ di celebrity by force by fire. Bàbá ìwà tó wà ní bàbá ni bàbá ń wù. Ó ti ń wù wọ́n láti gbà tí Mohbad ti wà láyé pé kó jẹ́ pé àwọn ló wà ní position yẹn. So position yẹn lọ́n fagídí lò gbà. Wọ́n sì máa bá wa ya tattoo sí ojú bàbá. Wọ́n wá bá wa kó yẹtí mẹ́rin sí etí wọn. Olúwa. A lè mọ̀ pé yes real artist ni wọ́n. Olúwa. Olúwa. Bàbá sì máa ya tattoo. Wọ́n á ya tattoo sí gbogbo ara wọn. Wọ́n á sì ya tattoo sójú. Kó wo orin yẹn. Àwọn àti Portable lọ́jọ́ máa tákù lórí tattoo. Ojú náà dẹ̀ máa ya tiwọn sí. Ojú. Èmi ò tiẹ̀ lè ṣe ẹni tí mi ò bá ṣe mọ́. Nǹkan ẹ̀ ló máa wá wọ̀ mí lójú. Ẹni tí mi ò fẹ́ bá ṣe. Kí nǹkan ní nǹkan wọ̀ mí lójú, Ọlọ́run ní jẹ́ kí n rí láyé mi. Nǹkan ní nǹkan ò kí ń wọ̀ mí lójú. Nǹkan ní nǹkan báyìí kó wọ̀ mí lójú láéláé. Mo wà contented pẹ̀lú nǹkan tọ́lọ́run ṣe fún mi. Àwa mú yín a ní kẹ́ wá jẹ mú wa lọ́wọ́ dání. Ẹ fẹ́ gbóúnjẹ lẹ́nu wa. Ọlọ́run ò dẹ̀ febi pa wá. Ọlọ́run yọ mí. Ọlọ́run ló ní kí n ti lọ wá ẹnjìníà mi. Tí máa rò pé ọmọ yẹn ṣì ń bọ̀, mo rí pé ọmọ yìí ó dà kó ti go wide. Àti bàbá Mohbad ló lọ kọ́ ọmọ sí mi. Bàbá Mohbad ló lọ dìtẹ̀ nínú stúdíò mi. Bàbá Mohbad ló lọ dìtẹ̀ nínú stúdíò mi. Báwo náà ṣe ń ṣerú ẹ̀tàn mú jẹ? Bàbá Mohbad ló lọ dọ́tẹ̀lẹ̀ odindi àgbàlagbà ló lọ dọ́tẹ̀lẹ̀ a ní kán lọ kọrin ni. Odindi àgbàlagbà ló lọ dọ́tẹ̀lẹ̀ nínú stúdíò tó ń bọ́ ọmọ kéékèèké ṣọ̀tẹ̀. Tẹjọ́ ń dìtẹ̀. Yẹ ti rí bílé wọn ṣe bílé ṣe rí. Yóò ṣe ní dánulé tó fẹ́ dáńtà kò possible kò tiẹ̀. Ẹ̀wẹ̀ lọ pa a ní kẹ́ lọ wọ́ oríire lọ kẹ́ lọ ṣoríire nínú stúdíò mi ni. Ẹ wá débẹ̀ tó ẹ lọ ń bá mi ẹ lọ ń dìtẹ̀ mi ń bẹ̀. Tẹ́ bá dìtẹ̀ mi bí báwo lọ tẹ́ ṣe máa débi pọ́ mọ́ ń bá yín ṣiṣẹ́. Ọmọ tẹ́ ẹ̀ mọ̀ bí n ṣe blend, ọmọ tẹ́ ẹ̀ mọ̀ bí n ṣe train ẹ̀. Ẹ mọ̀ mẹ̀mẹ̀. Olúwa. Ẹni tẹ́ bá sọ̀rọ̀ máa gbé ń bọ́lẹ̀ jọ àwọn tó fẹ́ sọ̀rọ̀ wá sálẹ̀. Ibi tí mo ti notice bàbá ni pé ìgbà tí Bọ́lá Láti sọ pé òun ò fẹ́ jà pé kí gbogbo nǹkan settle òun ò fẹ́ jà ń gbà yẹn. Tó bá jẹ́ pé bàbá fẹ́ pé kí gbogbo nǹkan tòrò ó yẹ kí bàbá ti pe gbogbo àwọn pípù yẹn pé ẹjọ́ ẹ má bá ìjà ẹjọ́ ẹ jẹ́ ká parí kíní ẹjọ́ but bàbá sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ń gbà yẹn pé bá fún ìjà yẹn ló ń wù òun. So ẹ̀yin dẹ̀ sọ pé ẹ fẹ́ kí nǹkan dàrú justice tá gbé dání kó má dàrú no ẹ jẹ́ ká ní sùúrù fún bàbá yìí ẹ jẹ́ ká ní sùúrù fún bàbá yìí. èmi ò mọ̀ pé bàbá gbọ́gbọ́ fẹ́ dàrú fúnra ara wọn mi ò mọ̀ kó fẹ́ dàrú fúnra wọn. Ẹ mọ̀ pé wọ́n ní àgbàlagbà tó dúró sísàlẹ̀ tó ọmọ kékeré tó bá gbé ìgò tó bá gbé sókè kò nǹkan tí àgbà rí nísàlẹ̀ àwọn ọmọ kékeré tó gun òrùlé kò lè rí kinní yẹn àwọn èèyàn ti rí ńgbà yẹn pé bàbá yẹn ò fẹ́ nǹkan kan ó fẹ́ kí gbogbo nǹkan dàrú ni àwọn eré Èkìtì bàbá yẹn ìgbà ọ̀nà mú wá sẹ́kọ̀ọ́ bàbá yẹn ìgbà ọ̀nà mú wá sẹ́kọ̀ọ́ yẹ kọ́ lọ wo tá ìgbà tó mú wá sẹ́kọ̀ọ́ wọ́n sì máa na bàbá yẹn lẹ́kọ̀ọ́ yẹn tó wà yẹn ó ń bọra ará Èkìtì lójú jẹ́ bàbá yẹn èèyàn burúkú ó ba ará Èkìtì lójú jẹ́ gan tó jẹ́ pé mi mọ́rú bàbá bẹ́ẹ̀ yẹn. Ẹ ó lọ́jọ́ easy. Àtòkò balẹ̀ jẹ́. Ìwọ tó work out níwájú èèyàn 800 ló tún padà wá. That is why tí mo fi walking padà láti wá apologize. I'm very sorry. Ẹ má bínú for my reaction. It's just that mo ti fẹ́ máa ṣe kọjá nǹkan tó yẹ kí n ṣe. That is why I just need to do that. I am very very sorry. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. I will never be rude to anybody and I will never be rude to you, Bọ́lá Láti. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. I'm very very sorry. Please accept my sincere apology. Má bínú sí ọ̀rọ̀ máa yẹn. Ṣé ti gbọ́ explanation wa? Bóyá communication error ni. Ṣé get? Yeah, mo gbọ́.
mo gbọ́ explanation ṣẹ́rí in tó fọ́nì ni pé ẹni yìí ti wá sọ́dọ̀ mi lánàá tán ti ṣe nǹkan tó yẹ kágbàlagbà ṣe ẹ ti wá ẹ sọ fún mi pé ẹ fẹ́ confirm kí n má play ẹ̀ mọ́. wo bí Arifa